ẹ wo àwọn bàbá méjèèjì tẹ̀ ń wò yìí, Alhaji Umar àtọ̀rẹ́ rẹ̀. Alhaji Umar yẹn ó ní former APC chairman ní Kargo local government area ní Kebbi state. Àwọn ajínigbé ti jí òun àtọ̀rẹ́ rẹ̀ gbé ní ojú ọ̀nà nígbà tán travel lọ sí village area wọn ní Kebbi state náà ni o, ní along Birnin Kebbi area. Ibẹ̀ làwọn ajínigbé náà ti jí wọn gbé. Inú mọ́tò tán ti cross àwọn bàbá yìí ní mọ́tò bàbá yẹn lẹ́rí tẹ̀ ń wó lọ́kàn Toyota yẹn ní one forest area, ní one forest area ní Birnin Kebbi route. Ibẹ̀ náà ti gbá àwọn mọ́tò ti cross wọn tán ti jí wọn gbé lọ. Bó ṣe ń wo fídíò ẹ share fídíò lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rí. Wọ́n á bẹ̀rẹ̀ sí tọ́jú wọn pé kán máa pe igbá, kán máa pe àwo, kán máa pe gbogbo èèyàn tó bá ní láti gba ransom lọ́wọ́ wọn, torí price tán fún wọn wọn lè avoid owó tán pè pọ̀. Wọ́n á ní kán máa pe àwọn èèyàn kan dáwọ́ yẹn jọ fún wọn, kán gbé wá kán tó fi wọ́n lẹ̀. Nǹkan kan ló wá ṣẹlẹ̀ níbi tá a ti ń receive information news yìí, tá a ti ń gàdá, tá a ti ń wò, táwọn náà ti ń kà. Nǹkan kan wá ń fọ́ ní bẹ́ẹ̀ torí pé àwa tájọ wà ń bẹ́ẹ̀, àwọn kan wá ń sọ lára wa ń bẹ̀ pé àwọn ò rò bí news yẹn sẹ́ pé ó jẹ́ ní ìgbó bí àjẹ́ news ni àbí pé possible kò rí bẹ́ẹ̀. Mo ní kí ni ò possible, ṣe bó ń lájọ́ ń rí ìtàdẹ̀ tún confirm from that local government source tá a rí pé nǹkan ìṣẹ́ orí bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ láwọn time báyìí ló ṣẹlẹ̀. Ẹ ti understand bẹ́ẹ̀ ń sìn. So ìgbà míì ó máa ń rúyàn lójú lóòótọ́, ṣùgbọ́n ìyanu ló jẹ́ o, ìyanu ló jẹ́ o. Àfi kí gbogbo ayé, kí gbogbo wa pátápátá ká panupọ̀, ká dìde, ká bẹ̀rẹ̀ sí pariwo fún àwọn ìjọba yìí kán jọ̀ kán gbé ìgbésẹ̀ tó bá lágbára lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí. If not bí kíní ìṣe ń lọ yìí ó ti fẹ́ kọjá àfẹnusọ o. Ẹ wo irú àwọn bàbá àgbàlagbà báyìí. Kò kàn mí ngbà míì àwa lọ kan tí ó kàn yàn gangan. Gbogbo wàhálà àti rògbòdìyàn tó ń kàn lọ́tùn lósì lórílẹ̀‐èdè, àwọn ajínigbé, àwọn agbénipa, kò ní kàn wá o, kò ní kàn mí, kò ní kàn wọ́n náà tó ń wo fídíò. Bó ṣe ń wo fídíò ẹ share fídíò lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rí, torí pé ńgbà míì tá a bá ṣe àwọn fídíò báyìí, fídíò lè bá dé ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì tó ṣeé ṣe kán má gbàgbọ́ àbí kán má tiẹ̀ lérò pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ láyéláyé, torí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń jiyàn pé àwọn ọ̀daràn tán jiyàn gbé tán gbowó tán pààyàn káàkiri kò possible kò dọ́dọ̀ àwọn tó bá jẹ́ àwọn alágbára tán dipò agbára mú ní òṣèlú Nàìjíríà, kò possible. Wọ́n dẹ̀ ń dọ́dọ̀ wọn ara rú ẹ̀ lélẹ̀. Ẹ̀yin náà ìwòrò àwọn bàbá méjèèjì báyìí. Àkọ́kọ́ káti kọ́kọ́ yọ ipò òṣèlú lẹ̀ pé wọ́n wà nípò agbára rí, ìyẹn Alhaji Umar tó jẹ́ former APC chairman ní Kargo local government Kebbi state. Kákọ́kọ́ yọ yẹn kúrò. Kákan wá wo báwọn bàbá yìí ṣe rí gan, pé kéèyàn kan wò yàn pé pẹ̀lú ipò táwọn bàbá yìí wà gẹ́gẹ́ bí àgbàlagbà. Ṣé ó yẹ kírú nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn bàbá yìí kan wá máa ná jí wọn gbé wọn lọ gbé wọn pamọ́ síbì kan, wọ́n ní kán máa pè, wọ́n ní wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wọn, wọ́n fẹ́ ṣe kíní kan máa tọ́jú ọ̀rọ̀ àwọn bàbá báyìí pẹ̀lú ọjọ́ orí tán ní. Kọ́lọ́n bá jọ kó má tètè bá bu ojú àánú wo orílẹ̀-èdè Nàìjíríà yìí. Torí pé gbogbo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé kò ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ Nàìjíríà ó ń ṣẹlẹ̀ o. Ọlọ́run ọba ò ní jí ó kàn wá o. Irú àwọn àgbàlagbà báyìí ó dáa, irú àwọn àgbàlagbà báyìí tán bá pẹ́ ń rú ibi tí wọ́n ti mú wọn sí, ká ní wọn tètè rí bọ́n ṣe kúrò ń bẹ́ àbí ọ̀nà àbáyọ àti kúrò ń bí tán wà yìí. Kí la lérò pé lè ṣẹlẹ̀ sí àwọn bàbá yìí pẹ̀lú irú health condition tán ti wà yìí gan. Àfi kọ́lọ́n kó wa yọ kó tètè wọnú àwọn tó ń wà nípò agbára lórílẹ̀-èdè, ìyẹn àwọn ìjọba, kán tètè mú ọ̀rọ̀ ààbò security ní ọ̀kúnkúndùn lórílẹ̀-èdè. Ìyẹn ni ọ̀nà àbáyọ tó lè wà o. If not ó ti ń kan àwọn gan, ó ti ń tọ́ọ̀chì àwọn gan. Kán máa ná jí federal rep gbé, kán máa ná jí àwọn local government honorable gbé, irú àwọn bàbá former local government chairman to the party. Ọlọ́run ọba gbogbo àdánwò wàhálà àjálù tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè kò ní kàn wá. Ọlọ́run níjó ìyálé wa, Ọlọ́run mọ̀ fìṣọ́ ẹ̀ṣọ́ wa. Àwọn kan nígbà táwọn wo news táǹkà inú wọn wá ń dùn pé ó ti dá bẹ́ẹ̀ tó bá jẹ́ pé irú àwọn tán wà ń pò ìjọba báyìí àbí pò agbára báyìí náà ti ń gbé ni bó ṣe yẹ kó rí fún wọn nìyẹn. Àwa sọ nǹkan kan bẹ́ẹ̀ pé n tó ń sọ lóòótọ́ wọ́n ní point, ṣùgbọ́n ká tún rò pé ìyẹn kọ́ lá stop nǹkan táwọn ọ̀daràn yẹn ń ṣe. Ok, wọ́n ń gbé àwọn tó wà nípò agbára náà, wọ́n ń jí àwọn náà gbé, wọ́n ń pa àwọn náà. Ṣó máa stop wípé tán bá rí ẹlòmíì tí ò sí nípò agbára àbí tó jẹ́ bí mẹ̀kúnnù àbí common person kán má gbé òun náà? Ṣó possible? Torí pé tán bá ní ká wo calculation bí kíní ìṣerí, tán bá ní ká wo percentage àwọn common person, neutral person, àwọn tí wọ́n mọwọ́ tán mẹsẹ̀ tó jẹ́ pé nǹkan tán fẹ́ jẹ náà ń wá lọ náà ń kó tó pọ̀ jù. So àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ wọn ń bà nínú àwọn tó lágbára tó wà ń pò àṣẹ báyìí. So túmọ̀ sí pé kò tí ì sí any benefit àbí any gain àbí any positive response kankan. Even kó jẹ́ pé àwọn tó wà ń pò agbára gan-an ń mú rí mú jù, ìyẹn ò kí ṣe solution ju pé kí gbogbo wa panupọ̀ sọ fún ìjọba kí Ọlọ́run jọ kó wọnú wọn, kán gbé ìgbésẹ̀ tó bá tọ́ tó bá yẹ lórí ọ̀rọ̀ ètò ààbò, kán máa gbá ọmọ kéékèèké
àwọn obìnrin àwọn tó ń wà nǹkan tó fẹ́ jẹ lọ kán kó wọn lọ kọ́nà kan kọ́ lọ́ máa tọ́jọ́ wọn kán máa gbowó wá kán máa pẹ́ lòmíì torí àwọn owó tó máa ń pè àwọn ransom tó máa ń pè yẹn gbà míì kò í ṣe nǹkan táwọn èèyàn lè avoid àwọn ẹlẹ́mìí èṣù ọlọ́run mọ ibi tó ti wá sórílẹ̀-èdè yìí kọ́lọ́run bá jọ kó bá wa wọnú wọn kó bá wa dá wọn padà síbi tó ti wá o kó bá wa ṣẹ́gun wọn torí ọlọ́run ọba ló lè ṣẹ́gun ilé báyìí torí ṣé àsọ pé agbára àjọba ò ká wọn láti ṣẹ́gun wọn ni a sọ bẹ́ẹ̀ náà nítorí ó ti rí bẹ́ẹ̀ báyìí agbára wọn ò ká wọn o ṣé bára àwọn tó ń gbé náírà àjọba náà ni àwọn náà ṣé wọn máa fẹ́ jẹ́ kó rí báyìí ni wọn ṣáà ní láìkiri kọ̀ǹtẹ́ táwọn yẹn náà wà kágbà pàgbára wọn ká wọn nìyẹn agbára ọlọ́run ó ṣàlè ká wọn